إن إبراهيم كان أمة قانتا لله حنيفا مسلما وما كان من المشركين. إن إبراهيم كان أمة قانتا لله حنيفا مسلما بنبومي وما كان من المشركين شاكرا يعني اجتبى وهداه إلى صراط مستقيم. bàbá wa kírun kú ni wọ́n gbààwẹ̀ kú ni wọ́n ṣẹ̀sìn kú ni wọ́n bá dé lọ́rùn kò ní ráre. bàbá wa Ibrahima wọ́n kírun kú bàbá wa Ibrahima wọ́n gbààwẹ̀ kú bàbá wa Ibrahima ò ní jìyà o wọ́n bá dé lọ́rùn wọn ò ní ráre. bàbá wa Ibrahima wọ́n kírun kú bàbá Ibrahima wọ́n gbààwẹ̀ kú bàbá Ibrahima kò ní jìyà bàbá di lọ́rùn onírànlẹ́. Al-Abidu Da'i ẹni tí ń sin lọ́hún tó jẹ́ dáì àpòyè méjì pọ̀ ní o. wal arifu billah àbí ká sọ pé manil arifu billah kọjá táwọn ọmọ kéwú. man huwa waliyullah tá a pè ní wòlíì ọlọ́run wal arifu billah lẹ́ni tó mọ̀ ọlọ́run. almustagilu billah tí ó rí nǹkan kan mí rò máa fọlọ́ nìkan. almuti'u lillahi wa rasulihi ẹni tó gbàfà tí ń tẹ̀lé Ọlọ́run àtànábì. òun ni arrasikhuna fil ilmi ìmọ̀ wọn jinlẹ̀ kọjá àtakò. gbogbo ẹni tí máa ń sàtakò ké débì kan bá jẹ́ súfì bá jẹ́ sáláfì ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rìn ni. tó bá débì kan tán kò ní láyè kó ń takò ẹnìkan yóò yanjú ara ẹ̀wájú Ọlọ́run ní àfà. tó bá wò yàn títí báyìí tó bá rí pé yóò kúmọ̀ pé kèfèrí Ọlọ́run lélẹ́yìí kèfèrí rẹ kọ́ tọ́lọ́run ni. Ọlọ́run sì rí kòkó kú ńlẹ̀ ń fún lóúnjẹ ń fún lómi ń fún ìjìnlẹ̀ ọ̀rọ̀ là ń bára wá sọ yìí. bẹ́ẹ̀ lẹ Ọlọ́run kàn ní aṣọ ni ìmọ̀nà ẹ̀dá kò sí lọ́wọ́ wa. ìwọ náà máa wá dúra rẹ sẹ́wọ̀n pé tá a bá wà ń pẹ́ tá a bá ń dẹ̀gbẹ́ lọ àwa gbóko díẹ̀ bá ń dẹ̀gbẹ́ lọ bóun ti ń sáré lé ehoro lé èkùlù lọ́mọ sákọ̀ ọmọ fẹsẹ̀ bọ́ná kọ́ ọmọ fẹsẹ̀ gẹ̀gún tí wọ́n bá ju kùmà lọ́ọ̀kan ọmọ sákíkù màmá yìí kọ́ ọmọ bá ọ tún yẹrí báyìí bóun ti ń ṣe wáàsí ni wọ́n náà máa wò pé kémi náà ọmọ sì ṣe ń bẹ́ẹ̀. ìwọ ló ní náà ni àbá àlàlà àlìjánà tíṣà ìdíná ọmọdún bẹ́sẹ̀ nǹkan bá wọlé tẹ́sẹ̀ kejì ọba sì wọlé ọkàn wọn ọ̀balẹ̀. ànábì ló bú ẹkún gbà lẹ́ẹ̀kan tá a wí kí ni ń sunkún sí ẹ̀ńtọ́ nábì àwa tá ànábì tá a wọlé àwa là ń rẹ́rìn yìí. kò sí ìfọ̀kànbalẹ̀ fún sálàfì kan àbí súfì kan kókó ohun ti rọ́lọ́run wọ̀ ńbó ló ti wọ̀ tó lè sọ pé wọn ò gbà á mọ́ wọn ò fẹ́. bàbá bá kèfèrí sọ̀rọ̀ á sọ fún pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. bàbá bá mùmínì sọ̀rọ̀ á sọ fún pẹ̀lú ìmánì nítorí tó bá wù ní ó sì alima ya sani. ìdí eléyìí ló fi jẹ́ pé ta ni arifu billah lójú ọ̀nà súfì tí wọ́n kọ́ lẹ̀ tá ń kà ní o ìwé ìròyìn là ń kà yí ọlọ́njú òdòdó máa lọ́wọ́. ìní wípé ìlànà ànàláwọ̀lìyà òmùlẹ̀ àrífù. gbogbo àwọn ẹni Ọlọ́run pátá á kíláàsì wọn sí mẹ́ta. àkàyàrù ń bẹ nù wọn muqarrabuna ń bẹ nù wọn àbúrárù ń bẹ nù wọn. nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí láàmà wá wu àwọn kíláàsì sí gbogbo sẹ́tẹ̀lẹ́ mi bá ṣe pátápátá yọ parí sí àkàyàrù tọ́lọ́run bá fẹ́. ṣùgbọ́n gbà tí wọ́n pọn mọ́ni humul àkàyàrù wọ́n ní àwọn àkàyàrù ẹni ẹ̀sà àwọn kan ní ẹ̀mọ́ wulẹ̀ já wá kí humun nabiyyuna wal mursalun. torí pé kí lọ́lọ́run sọ nínú ọ̀rọ̀ wọn ni pé al-mustafain al-akhyar suratu Sad nígbà tó sọ̀rọ̀ àwọn nabi mẹ́fà Ibrahim àti Isiaka àti Yakuba wọ́n tún wá sọ̀rọ̀ Ismaila àti
Zulkifli. واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار. àwọn mẹ́ta nìyẹn wadhkur ibadana ìbáàdà ló tó fi ṣe tàrífù wọn ògbésù yíwà àdáwà àti gbé oyè ṣe wọ̀ yìí odidi Ànábì Ibrahim àti Ismaila àti Isaka ó ní ìbáàdà náà àwọn ẹrú wa àti gbogbo oyè pátápátá ó parí síbi Abdullah ní ọba di Abdullah ìjọ náà ló ṣe di ẹrú Ọlọ́run tààrà. àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a wí Dhal Aidi wọ́n ní sí ọwọ́ wọn èso ń jìbìtì Dhal Aidi wọ́n ní tí wọ́n ń ṣe والأبصار. wọ́n sì lójú inú tá a fi ríran àwọn náà ń sá fọ́lọ́hun bọ́lọ̀ tí ń fa àwọn mára pé máa bọ̀ ó ti dẹ́rù mi làwọn náà tún ń sá ní pé ká má sì ṣe ọkùnrin tí ń fa àwọn mára yìí tí ń fa àwọn mára yìí ó mà tún lóhun ò ṣe mọ́ ó mà lè pé òun ò ṣe mọ́ ń gbọ́ lọ́wọ́ òun ṣàyípadà fún Hárútà àti Márútà pé màláìkà ni wọ́n tẹ́lẹ̀ ká tó wá pẹ́ nìkan tí ò sí màláìkà yàrá gbà wọ́n tá a sa nẹ́kàlí tá a sa sẹ́kàn láwà pé ńgbà náà ó ti parí nù kí ló parí kò parí o àbí tí yàn bá kú yóò àbá ti lọ yìí ló tó ọkàn rẹ tó balẹ̀ pé òun sí rán láfíà náà. إنا أخلصناهم بخالصة ذكر الدار. inna akhlasnahum àwa la ṣà wọ́n lẹ́ṣà khalisati dhikra dar níbi láíláí láàmà sọ̀rọ̀ wọn dáadáa ọlọ́mọsá sí tiwa náà bẹ́ẹ̀ bọ́lọ̀ ti ṣe ti bàbá wa yìí kó ṣe tàwọn àlífà náà bẹ́ẹ̀ náà. وإنه عندنا لمن المصطفين الأخيار. المصطفين الأخيار. وإنه عندنا لمن المصطفين الأخيار. ìdí nu táwọn afọ́n táwọn sí nǹkan pé ẹ má wá àkàyàrò kí sọ́dọ̀ àwọn èèyàn yòókù ọ̀dọ̀ ànábì ni ẹ wá sí àmọ́ nǹkan ní a sì lè wá torí pé tàrífù àkàyàrò òun ni alladhina yuhsinuna wala yusi'un dáadáa làwọn máa ń ṣe wọn yìí ṣàìdá mọ́ sọtáyì wọn bá wọnú àkàyàr á jẹ́ kó ti kúrò ní under 50 ó ti kúrò ní under 60 ọjọ́ rẹ̀ ti lọ tí ń da fírì láti 60 70 wálẹ̀ gbogbo tí fi ṣàìdá ń ti ń rẹ̀ díẹ̀díẹ̀ bọ́lọ̀ ń bá kàkọ́ọ̀lẹ̀ àkàyàrù máa yọ̀ wọ̀ bẹ̀ àfẹni Ọlọ́run bá sàlẹ́sà láti pín sí níbi àwọn ànábì tó a jẹ́ pé ọ́fíìsì àkàyàrò kágbé síbi pé ẹni Ọlọ́run bá fẹ́ ni. àmọ́ táwọn muqarrabuna Ọlọ́run sọ̀rọ̀ wọn púpọ̀ ọ̀sánú suratul waqi'a ulaika al-muqarrabuna fi jannatin na'im. àwọn muqarrabuna làwọn wo àwọn tó sẹ́yí pé ní yuhsinuna akthara mimma yusi'un wọn a máa ṣe dáadáa púpọ̀ àìdá máa ṣèṣì wá ni tàbá ìsàìdá idha fa'alu fa'izatan aw zalamu anfusahum dhakarullaha wastaghfaru li dhunubihim wa lam yusirru ala ma fa'alu wa hum ya'lamun. wọ́n ẹ̀gbọ́n dàbí èmi àti ìwọ tó tún palẹ̀ mọ́ mi kíṣà eléyìí kẹ́ tí ìta gbá tí 100,000 wọlé yìí á gba ẹlòmíì 1 million lágbà lọ́wọ́ ẹ̀ wọ́n àti lè fọ́lọ́wọ́n àtànábì bẹ́ẹ̀ kọ́ gbà ọlọ́run náà ní sìnkè. àwọn muqarrabuna dáadáa wọn pọ̀ ju àìdá àwọn lọ́kọ́dà àìdá máa ṣèṣì wọ́n tẹ́ bá wá ṣàìsà àìdá kan wọ́n sunkún kí á kí mo ṣe yìí tẹ́nìkan ọ̀nà wọn o tẹ́nìkan ọba wọn wí o ọmọ yẹmi tó ti bọ́ sọ́run tiẹ̀ ọmọ yẹmi tó palẹ́kún àwọn náà sì fẹ́ dàbí àwọn bàbá wa yìí. amma al-abrar ṣùgbọ́n àwọn abrar àwọn wà nítòsí àwọn máa ń wọlé wọn máa jáde ni àmọ́ àwọn náà ti ga o innal abrara lafi illiyin àìkò tí wọn náà ga ṣùgbọ́n àwọn náà ṣe wọn a máa ní láìfi nítorí pé wọ́n ní hasanatul muqarrabin sayyi'atul abrar hasanatul muqarrabin àwọn máa yọ̀ sọ́lọ́run lọ́rùn ni pé kò sí ní tá a lè ṣe ọlọ́run tí wọ́n sì ti wọlé wọ́n ti wọnú halka wilaya al-arifuna billah àwọn tá a bá fẹ́ bọ́nú ẹ̀ kálíbà àmà àwọn ọmọ kéékèèké ẹ̀dàkùn ẹja múra ẹja fi sàbábù wa
ká fi wọlé sínú wìláyà láti sìn tọ́lá àwọn bàbá yìí wọ́n ti ń bá bọ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe pé ńgbà náà wá dògìgì tá a bá fi sàmárì ṣeré púpọ̀ àníráyè wọlé mọ́ torí pé yóò ti mára àti padà ó ṣòro bẹ́ẹ̀ bá pẹ́ ń ta kò ní mọ̀nà ilé mọ́ a máa ń yẹlé wò lẹ́kọ̀ọ̀kan ni ọ̀dọ̀ Ọlọ́run sì nílé. Umul awliya'ul qanitun. àwọn làwọn tí ń sin Ọlọ́run gan-an lọ́sàn-án lóru lọ́kùnrin àti lóbìnrin. Al-muwazibuna ala ta'at. àwọn tó yẹ pé jojúmọ́ ni muwazaba mulazama wíìrìdì ẹja lásìmí ọjà hailala oníjà tìláwọ̀ oníjà dáadáa rẹ̀ oníjà kò ní torí pé wọ́n ṣàìdá fún nǹkan ọmọọ̀sẹ̀ dáadáa. Al-mujtanibuna lil ma'asi. àwọn máa ń sáfẹ́sẹ̀ ni wọ́n yé palẹ̀mọ́ fún wọn yé sì dúró dè àmọ́ bẹ́sẹ̀ bá ká wọn mọ́bì kan tó Sátánì burú wọn á yí kìtì tán bá ráyè mérí bọ́ báyìí wọn ó sunkún fọlọ́ ń tààrà wọn sàbámọ́. Al-muriduna anil inhimaki fi talabi dunya wa lazatiha wa shahawatiha. bẹ́ẹ̀ bá rọra ìpín a máa lọ kú sí nígbà tí èèyàn ò kú fọlọ́ mọ́ ni wọ́n lọ kú síbi owó. sẹ́yìn pé àwọn eléyìí ń gọ̀ púpọ̀ fa kọ́lá mi máa jẹ́ ń fún yàn lówó ojoojúmọ́ bì kan ó ní mọ̀ pé ẹni tí ń fún wa lówó ojoojúmọ́ yìí ṣékèrè pé ó ti ro ṣé ìyọ́ àrora mi pin wọ́n fún mi lónìí ń tún lọ bẹ̀ wọ́n tún fún mi lọ́la ń tún lọ bẹ̀ jíjá ayé kan kú ẹ kú sí wáàsí ẹ kú síbi síkìrí ẹ kú sáwíyà ẹ pẹ́ ńlẹ̀ à ń lọ kó síbi tí wọ́n ti bòyìn lówó àwọn eléyìí ń rora wọn pin wọn ò tiẹ̀ kàpọ́lọ̀ lè ṣe rere fáwọn láyé àtọ̀run kọ́lá kọ́lá kí yẹn ó débi òkú wọn torí pé wọ́n ti rọ Ọlọ́run pin àwọn náà rora wọn pin kọ́díyà ìṣú wọ́n ti jákàn wọ́n sì ní látẹ̀ asmin rahmatillah ẹ má jákàn orí Ọlọ́run kódà kápẹ́rù ẹ̀ ń ṣẹlẹ̀ ńlú lọ́rin yìí mi tẹ́ ti mọ̀ pé àgbo ìmánì ìlú bẹ̀rù Ọlọ́run ní ọ̀dọ̀tí gan ọ̀dọ̀tí fún ẹni tí ń kúrú kú bẹ́ẹ̀ ọ̀há tó dọ̀tí fún ẹni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ tí ń rí bẹ́ẹ̀ ń kó dọ̀tí bá wọn. ọ̀nà tí yẹn tún lè gbà ṣàánú ẹ̀dá gbẹ́ngbẹ́ pé kí wọ́n mọ̀ kú náà wọ́n fi wá oúnjẹ wá àyẹ̀sẹ̀ wá kan kú. àwọn tí ń kúrú kú bẹ́ẹ̀ wọ́n sọ̀ tí wájú Ọlọ́run. àwọn bí ẹni tí ń fún wọn bá mọ́wọ́ mẹsẹ̀ kí wọ́n dákun ọba tó ètò bẹ̀ ṣe Ọlọ́run ní bá ṣe wọn jẹ́ kò sí ní bá wọn ló kọjẹ́ kílù má bàa bàjẹ́ kádìní má bàa bàjẹ́ kí ẹ̀mọ́ tí ń ṣẹlẹ̀ ńlọrin nísìn ìlú ẹ̀sìn náà nù ìlú àwọn ẹni Ọlọ́run náà nù oríjìnà kèfèrí ẹ wá lọ́bẹ̀ oríjìnà ẹ̀bọ ẹ wá lọ́bẹ̀ nǹkan ẹ wá lọ́bẹ̀ Ọlọ́run ní sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ o wàlá Muhammad Rasulullah nígbà tó rúpọ̀ Mọ́kà tó pa láràfá wọ́n bá ṣe èyí tí wọ́n lọ́gbẹ̀yìn tá àti ìráyè tó mí nísìn òun ni wọ́n ṣe kíní òpó tí ń tú mi sí ìyànlá àwọn tí ń pààrọ̀ Mọ́kà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni àwọn àfáàlẹ́ kò ẹ máa wọlẹ̀ gbogbo ẹ̀yàn ní kíní wọ́n máa tú mi sí láńgbọ̀ ya wọ́n tún gbé pléènì wọ́n tún máa fi tú mi sí yàn fún àlàáfíà Ọlọ́run sì kí àwọn gbogbo ẹ̀yàn olówó lọ́rin ẹ dákun a fi bàbá wa tó lọ lé ibẹ̀ yìí a sì fà nábì bẹ̀yìn ẹ bá tó kọ Ìlọrin sí Ọlọ́run ní bàyín ló kọjẹ́ gbogbo bí gíga tẹ́ ń wá Ọlọ́run tó máa ṣe sí ẹ̀yin náà ń fàárí wa lẹ́lòmíì àwọn àyà wa àwọn arúgbó wọ̀nyí tán fẹ́ràn ìfẹ́ ló débẹ̀ o ebi ọ̀pẹ lomi o wọ́n bá rẹ̀ sóore fún yẹn ń lu èèyàn fẹ́ràn oore tọ́lọ́n bá ṣe sílùú ẹ̀ náà ni àmọ́ níbi tí fẹ́ yìí ń lọ yìí ó ti ń di nǹkan míì tọ́lọ́wọ́ ọ̀fẹ́. Wahum radiyallahu anhum ala niwa. àwọn bàbá wa àtàwọn olófin ẹ bá wa ṣòfin lórí àwọn tẹ̀ ń gbọ́ pé wọ́n ń pààyàn sówó tandumbu èèyàn ságbádá tí ń ṣe gbogbo àdúgbò káàkiri tá a bá ti gbọ́ bá ti ṣẹlẹ̀ yóò sì di fẹ́rẹ̀ àtúnígbọ̀n kankan mọ́ ẹ kó àwọn kan díẹ̀ ṣe wọ́n lẹ́gba ẹ̀yìn wọn yìnbọn fún wọn níbi òpó náà bí tí wọ́n ti ṣe káwọn mìíràn bá ṣe bẹ́ẹ̀ mọ́. àbọ̀ kárí ni bí ọba kárí káwọn gbọ́dọ̀ ṣètò lé lérí tí ọba kárí àfi kán ṣètò lé lérí. nípa Ìlọrin àwọn àlùmí tí ìwà ṣe lọ ni wọ́n ń ṣètò wọ́n gbọ́ pé lọ́sùn bẹ̀ òun bíyàn bá rìnrìn jakujaku ní sí wọ́n gbé wọ́n sọ fófó ẹni àmọ́ bó dodo bí wọ́n lé ilẹ̀ mọ́ kó o ṣe ń kókò kúkò wọ́n sì ń ṣe lẹ́kọ̀ọ́ táwọn sì ń wípé Ọlọ́run wọlá àlùbáríkà lọ́rin ìjọba yìí ọlọ́mọdé ọbọ̀mọ́ alọ́ tí ń sì ń ṣe àfànàmọ́mọ́ bẹ̀yìn àtàlùkùránì
àti kẹ́ tún lè ṣe dọ̀la kọ́ mọ́ bá ṣubú lọ́tún la ẹ bá tún gbogbo ẹ̀ sí gbogbo ẹni tí sì ń jí sí ọlọ́run tó náà ń ṣe nǹkan mí ń kọ̀rọ̀ ọlọ́run rí gbogbo ẹ̀ o torí bá àbá wọn bá rí wa tán ni ọkàn wọn ní balẹ̀ máa ṣe nǹkan mí pé báwọn afá bá gbọ́ ọ̀há sáfà tí ó gbọ́ tí ó pé kí ni yẹ bẹ́ẹ̀ ṣé mẹ́ntẹ́ǹsẹ̀ ni wọ́n dẹ́ máa wò ó tí nǹkan ó sì máa ṣe àwọn àrífúnà ló fẹ́ tán al-arifuna billah àwọn tó dọ́lọ́ mọ̀. وهم رضي الله عنهم ولا نواه. àwọn náà pọ̀ wọ́n ní pín tí wọ́n pín sí àwọn dà. أعظمهم الكتب. ẹni tí ọjọ́ ga gbogbo wọn láàmà pè ní kútùbù àmọ́ man huwa al-kutubu al-haqiqi al-kutubu al-haqiqi sáwò. هو خليفة رسول ọ̀rọ̀ mi kọ́ ọ̀rọ̀ ńláńlá tó wá lọ́dọ̀ àwọn àgbàlagbà ẹni ọlọ́run. sallallahu alayhi wa sallam. òun ni khalifatu rasul òun nìkan náà ni ó sì wà gbogbo ayé wọn èyí dúró àánú ọlọ́run ní òde àbí wọ́n ń du ìjà nàbì ni àfàṣẹ wọ́n ń du ìjà nàbì ẹ̀yin sáàmà kí ó jẹ mi lọ ọ̀dà mi lójú bá wọn wọ́n èyí du ìjà nàbì wọ́n èyí du àmọ́ ìjẹ́ kútùbù iṣẹ́ ní ọkàn kan lọ́lọ́wọ́n bá gbélu ẹ̀ síbẹ̀ yọ máa jẹ́ khalifatu rasul kí wọ́n á ní ọmọ ṣe kí ní ọmọ ṣe. wala yusamma kutuban illa ba'da ilmi haqiqatal huruf. ẹni tí wọ́n bá jẹ́ kútùbù huruful hijahiyya látòkè kanlẹ̀ yọ ọmọ ṣe ti ṣe tó bá gbá alifu mú gbogbo nǹkan ní òfìsè kò sí ní tọ́kàn bí atare àtẹ̀pè àtọ̀fọ̀ àti gèdè àti gbogbo tó débẹ̀ wọn mọ́ ẹrù òun ti kẹrù kó ń bẹ̀ òun ti pẹ́tipẹ́ yóò nà ọ́ gan àràfin tó bá wù ní ọ̀fà àràfin sí láti alif títí dé yá tó bá wù ní negative and positive ní òfìsè alif ní ẹ lọ tí lágbájá kí ní ṣe ẹ̀hàn alif ní ẹ lọ hàn fún bí emu tó bá ní ọ̀sẹ̀ yóò máa ṣẹlẹ̀ ọ̀dà máa lọ àhàn kankan fún ọ bó ti rí nù. wàtíláì sirral qadri. yóò máa wá makádàra kó wá láì wẹjú kútùbù nù kò sì ní fara tàjẹ́ kò ní fi tosó kò ní fi tèmèrè kò ní ti tẹgbẹ́ aláwo kò ní wẹjú kútùbù nù. wàlá yakulu illa min kasbi yadihi. yóò máa wá ṣiṣẹ́ gbogbo àwọn kútùbù ní sàn látẹ̀rí èmi náà ti ṣe wò bá wòlíì kí ní kan yálà ya wòlíì nísìn kálukú sàn retí kọ́ lọ́wọ́ mu wáyé náà ni lọ́wọ́ bá mú aláàlí wá àtẹnubọ̀ àrámù títí aláàlí èdè bí ó sì dé kálukú ọmọ bá àrámù lọ. àwọn tó bá ń ta kútùbù kan èmi ní kọ jáde pé èmi ní kútùbù al-Katabi ọ̀gá oṣù làgàyàsì kò sí oṣù yóò hì alimul ulamai tá a bá joyè yẹn tá a tún fi jẹ́ nínú ìjọba ní ìsìn. ثم الميمنة إلى الملكوت. نعم. ثم الميمنة إلى الملكوت. lẹ́yìn kútùbù lọ́wọ́ ọ̀tún rẹ̀ báyìí mẹ́mẹ́nà bẹ́ẹ̀ ẹnu mùdírù mo ti gbọ́ o mùdírù wa tí wọ́n jòkó yìí lẹ́yìn mẹ́mẹ́nà mẹ́sára lókù tí ń jẹ́ lọ́wọ́ sí ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ ọ̀tún málàkútì ló wọ́n máa wò agbo àwọn màláíkà agbo ọlọ́run ní ọmọ wò èyí tí ń bẹ lọ́wọ́ sí yóò máa wo agbo màláíkà tí kútùbù bá kú ọmọ èyí tí ń bẹ lọ́wọ́ tún ní ọbọ̀ bẹ́ẹ̀ wọ́n èyí jà sí fa wọ́n èyí sì fà ètò ọlọ́run ni ọ̀dọ̀ àwọn mẹ́ta bá wọn àwọn mẹ́wàá gbogbo wọn náà. ثم الأوتاد الأربعة. ọwọ́ kan àwọn àwòtádù mẹ́rin ìkìtìláfù wà lọ́dọ̀ bí a ti rí ìkìtìláfù tẹ̀júwìrì àti náwó àti sọ́rùfù ní ìkìtìláfù wà ń bí òun náà àwọn kan láà àwòtádù àwọn mẹ́rin ní ọwà gbogbo ayé ní àwòtádù ní gbogbo erigun mẹ́wọ́n mọ́ ní kọ̀ọ̀kan erigun ẹnìkan ní mashriq ẹnìkan ní maghrib ẹnìkan ní sharq ẹnìkan ní garibu. àwọn kan wá ibi tí ìkìtìláfù ti wà mí àwọn kan wá ní ìlú ni wípé wọ́n ń gbé káàkiri ìlú ni wọ́n mú kan ní Yaman وشام. wọ́n mú kan ní Sham ومغرب. wọ́n mú kan ní Maghrib ومشرق. wọ́n wà lọ mú kan níbikíbi níbi tí bá ń jẹ́ sáríkù ṣùgbọ́n ẹnu òkò sí yìí ibikíbi tó bá wọ Ọlọ́run ló ti lè mú àmọ́ mẹ́rin náà ni. nso. ثم الأبدال السبعة. àwọn kan àwọn àbùdálù gbogbo àwọn mẹ́tàǹkà yìí ló ní ìwà wọn àti ṣe wọn táyì dá wọn mọ̀ bí ó dàbí eléyìí ti wọnú àbùdálù eléyìí ti wọnú àwòtáàdù ó lè wọnú àkítàbù. àwọn eléyìí méje ni wọ́n
من الأقاليم السبعة ìpínlẹ̀ ayé méje náà wọ́n fi pín wọn. وهم أربعون. àwọn kan wá ní ìpínlẹ̀ ayé méje ni tí wọ́n ó ti mú wọn àmọ́ 40 wọ́n gbọ́dọ̀ jẹ́ 40 ni wọ́n gbọ́dọ̀ jẹ́ táwọn ó tún pọwọ́ lé àwọn méjì táwọn méje pọwọ́ lé àwọn méjì táwọn méjì tẹ̀lé ẹnìkan oṣù. ثم النجباء سبعون. lẹ́yìn náà lẹ́yìn àwọn búdàláwò lọ́wọ́ kan nújàbáwò àwọn jẹ́ 70. ثم النقباء وهم 300. àwọn núkàbáwò lọ́wọ́ kan àwọn jẹ́ 300 wọ́n pín káàkiri ayé ṣùgbọ́n àwọn kan sọ pé ní magiribu ni àwọn èsà ahun débi kọ́ ajẹ́ pé magaribi nìkan yóò wá gbé sí ìṣáyà tàṣùbà àtàyílà ńkọ́ gbogbo àwọn àìtàn tó ń bẹ láyé yòókù ńkọ́ èmi dégún wọ́n sàjẹ́ 300 ń sọ̀kalẹ̀ bọ̀ wá nu o. ثم العصباء وهم الأربعون. àwọn kan tó ń jẹ́ usabáwò 40 làwọn náà àwọn tó tẹ̀lé àwọn 100 40 dẹ̀ méjì. ثم المفردون لا عداد لهم. ثم المفردون tàbí mufarraduna المفردون àwọn adáṣenu àwọn èèfẹ́ ariwo wọn èèfẹ́ wọn pariwo àwọn wọn èèfẹ́ wọn ò ní òǹkà àwọn pọ̀jù láyé wọn èè sì dupò wọn èè sì du ariwo wọn èè dókìkí kọ́lá àwọn èèfẹ́ kíkàràmà wọn hàn wọ́n sàmọ̀ ṣe jẹ́jẹ́ bẹ́ẹ̀ bá pè wọ́n wòlíì wọn tún dádúgbò yín mọ́ wọ́n sàfún yín ni pé àwọn eléyìí ó kó báyìí iṣẹ́ tí ń tọ́jú kalẹ̀ wọ́n omi tí ń pọn sínú gorodóòmù wọ́n bá ń pọn tán wọ́n bá ń gbọ́n mu àwọn mufarraduna nù ọ̀gá wọn sì ní anabi hadaru alayhi salatu wa salam òun làwọn bàbá wa àgbà tànà ti jẹta àwọn ń du kíṣẹ́ àwọn ọmọ bàjẹ́ kí ẹ sì pé wọn ò gbọ́n mọ owó gbogbo àwẹ̀ tí wọ́n bá gbà gbogbo òun tí wọ́n bá kí tẹ́ bá ní ẹ̀bùn aládùá wọ́n sì ní alákùn ẹlọ́dọ̀ àfàsàlẹ̀ ọjà ẹ má ba ń lò ń lòkú lónú. báwa bá ti ṣàdúrà kan ní sí ọlọ́run òtẹ̀ tí gbàdúrà nítorí pé wọn ègbówó wá wọn ègbé mọ́tò wá wọn èbùn aláṣọ wọn èbùn alóbìnrin wọn èbùn aníǹkan wọn ò pọ́n wálé àwọn àgbọ̀pọ̀ ọlọ́run tí gbàdúrà àwọn eléyìí ọ̀wá pọ́nlé wọn ò wáyì torí wọ́n mọ̀ pá pọ́nlé àti ìbàtẹ́nijẹ́ ni. روي عن علي كرم الله وجهه. Imam Ali sọ báyìí ọlọ́run bá wa bùkún kẹ́. البدلاء في الشام. àwọn ní sáàmù láti rí àwọn búdàlá o. والنجباء بمصر. a rí àwọn nujabáwò ní Masar. والعصائب بالعراق. a rí àwọn usabáwò ní Iraq. والنقباء بخراسان. a rí àwọn nukabáwò ní Khurasan. والأوتاد بسائر البلدان. ẹ wá láwọn àwòtádù a rí gbogbo ìlú ayé bí Imam Ali ti pinnu kì í sọ̀rọ̀ mi o ọ̀rọ̀ ńláńlá ọ̀rọ̀ àwọn àgbàlagbà àdínì ni. والهادر عليه السلام سيد القوم. Ànábì Hadiru wa lọ ga gbogbo wọn sẹ́wọ̀n pé nísìnyí bí Ọlọ́run bá ṣe ọ́ bí Ànábì Hadiru ó dùn mọ́ àbí ó dùn mọ́ ẹnìkan dáhùn ò ní kọ́ lẹ́nu o ò ní kọ́ lẹ́nu o sì ní gbójú kan ọmọ rìn kíbi ìjẹ bẹ́ẹ̀ ni tán ọmọ rìn inú gbó ọmọ rìn inú pápá ọmọ rìn inú gbẹ́ ọmọ rìn bí wèrè ṣé kọ́ lọ́mọ sà ṣe ọ́ bí Ànábì Hadiru kálukú dákẹ́ Ọlọ́run kó ṣe mí bẹ́ẹ̀ o Ọlọ́run kó ṣe mí bẹ́ẹ̀ ní bá ti rí Hadiru ọ̀rọ̀ rẹ̀ ti bọ́ sí i ní ìbá lálàárí bí àwọn ọlọ́mọ àwọn ṣéwù bá yọ̀ọ̀dá fún wa tán fún wa ní táyé rí ọ̀rọ̀ ti bọ́ sínú ọ parí nù níbi tó bá wù ọ lọ sẹ́sà wọ́n gbé wàrà wáwájú rẹ̀ wọ́n gbomi wá wọ́n gbóyin wá wọ́n gbọ́tí wá wọ́n ní ọmọ ìtọ́ bá wù ọ. àkọọ́lẹ̀ lèmi ń kà o àmọ́ ìtọ́ bá ti mu tí ó nítumọ̀ bọ́wọ́ bá sì mu oyin ó nítumọ̀ bọ́wọ́ bá mu mi bọ́wọ́ bá mu wàrà ó nítumọ̀ àmọ́ pé ọmọ bá ti ń wọlé ní wọ́n gbé fún ọ náà nítorí ó ti wà nínú ntanẹ́tì Al-Qur'an ti wípé nítorí ìgbà wà lálejò ní àlìjẹ́nnà wọ́n wà fún atọ́wò ní ayé ní àhínà ní àbáyé ti mú nìyí àwọn èèyàn mọ̀ kó mú nǹkan ìwọ́n náà mọ̀ kó mú nǹkan. bàbá wa rí ọpẹ́ ọtí lọ bá mu ọmọ sàfà àti gbogbo ayé ọmọ kọ́ ń sàfà àmọ́ ọmọ kọlu Ọlọ́run ni ọmọ kọlu Ọlọ́run ni tọkàn rí tó máa balẹ̀ lérí kíkọlu Ọlọ́run tọ́wọ́ bá mu oyin sáwọ̀ pọ̀ ní ọ̀rọ̀ rẹ sáwọ̀ ọmọ dààmú rẹ lè fọ́gọ́rùn ìyàwó ó lè fẹ́ jù bẹ́ẹ̀ lọ wọ́n ní wìláyà náà ni kò sí nílẹ̀ ọ̀pọ̀ àwa
wọ́n bá sì gbóúnjẹ kalẹ̀ ọmọ parí ẹ̀ ní gbogbo nǹkan ọmọ tí ń kọ́lé ńláńlá ní ọmọ lo mọ́tò ńláńlá tó ròyìn ló mu àwọn tó bá pọ́ tí lọ́ bá mu ìsọkúsọ yìí ò ní dáa bí ó ti mọ sọ sọ́lọ́ ní ọmọ sọ sáà náà mọ́mọ́ ní báyìí tí ń sùn pẹ́ báyìí ó ti tún débi ọ̀gá àmọ́ àti bọ̀ tán bọ̀ o ṣùgbọ́n tó bá yẹ pé omi ni ó tún sàn tó pé ń bí omi wọ́n ti dá wa tó bá yẹ pé wàrà ló mú ọlálàáfíà ọlọ́mọ́sà fún wa ní omi dáadáa mu fún àwọn wàrà mu àwọn tó ní tó sọ pé bismillah fatahna al-bab wa sallayna ma'ala ahbab wa darati baynana al-akwab sharibuna bismillah bismillah fatahna al-bab. olórúkọ ọlọ́run ó sílẹ̀kùn báyìí tá wọlé ọlọ́mọ́sà síbẹ̀ fún wa. wa sallayna ma'al ahbab. bá a ti ń kírun ní ìyá tó máa lọ kírun pẹ̀lú àwọn kan lọ́hùn. wa darati baynana al-akwab. wàdárátì tàbí wàdárátì dárátì bẹ́yìn náà àwọn máa gbé kọ́ọ̀bù pé ẹ̀yin náà mú wọ́n máa sáfù wa ní kọ́ọ̀bù wìláyà. saribuna bismillah fataha ẹ̀wì. وصلينا مع الهبة ودارت بيننا الأكواب شربنا بسم الله عباد الله رجال الله أعيننا بعون الله وكونوا عوننا بالله أسانا بفضل الله بسم الله متى nígbà tí àwọn aláwo ranra wọn lọ́wọ́ táwọn àjẹ́ ranra wọn lọ́wọ́ táwọn oṣó ranra wọn lọ́wọ́ táwọn olóṣèlú ranra wọn lọ́wọ́ táwọn ọmọ ta agúngò alẹ́gò wọ́n ranra wọn lọ́wọ́ gbà ẹ̀fẹ́ ọmọ ìjọba ní ẹ̀kẹ́ kí ló ń ṣe àmọ́ dá kí ló ń ṣe ẹ̀kẹ́ ara wa nìyẹn ọmọ ilé nìyẹn èkó là ń gbé ni a máa ń gbọ́ lẹ́kùnrin ìgbọ́kúgbọ́ mẹ́mbẹ́ kọ́lọ́wọ́ ṣàánú wa ni àwọn àbáàrọ̀ ọmọ ẹjọ́ kan kọjá bàbá nìyẹn kẹ àwọn fún àwọn ẹmú fún alówó náà bàbá ẹ máa lọ kò kàn yín eléyìí aláti dágbé lu lágbé àtàkù ẹ má dàlú ó èyàn ti jẹ̀bi ikú àápá ni lójú ayé báyìí náà ni àwọn náà ń sẹ́ ọ̀tẹ̀júmọ́lẹ̀ ọ̀pẹ́ ìkúnlẹ̀ yìí náà ń gbé àwọn ẹni ọlọ́run náà wọ́n gbọ́dọ̀ jẹ́ pé wọ́n rara wọn lọ́wọ́ ọkùnú àwọnàna lillah kìí ṣe tẹ́bọ̀ kìí ṣe tòṣà àṣà náà àbọ̀ á padà ṣe rere á ṣe lọ́kì ẹlẹ́kùnrin jẹ́ àtẹ̀lera wa pẹ̀lú òdodo pẹ̀lú ẹ̀mí òdodo ni àwọn bàbá yìí fi tẹ̀lera bàbá ka ìtàn àwọn bàbá ṣe tíra kan nípa bàbá inú ilé àti gbogbo àwọn mòrídì tí ó gbà fún wọn bàbá Zakariya ọlọ́mọsábà bùkún kẹrẹ̀ Zakariya ò lè ilé ńlá òun náà ṣe tíra kan gbogbo àwọn tí ń ṣe gọ́ọ̀gọ́ tẹ̀lé àwọn àfáwọn ẹ mọ̀ rò pé ẹgọ̀ wàláhì ẹgọ̀ bó ti rínu bí yẹn bá lóun ní tẹ̀lé yẹn kò sì ní rí nǹkan sí ẹni tí àti bí òòṣà àti bí ẹbọ àti bí tọ́lá àti bí èṣù èèyàn tẹ̀lé rẹ ẹni ni fúnra ọlọ́run sọ pé wa rafa'na ba'dakum fawqa ba'din darajatin liyattakhidha ba'dukum ba'dan sukhriya ọlọ́run má jẹ́ àṣẹrú ara wa ọ̀tánù ọlọ́run jẹ́ àṣẹrú ara tìfẹ́tìfẹ́ tówó tìmọ̀tìmọ̀ àṣẹrú ara wa ẹnìkan bá lówó tó ṣe kìíní tán ó sì tún àṣẹrú àwọn àbúrò rẹ ẹni tó ní kọ́ mọ̀ fẹ́ni tí ò ní tó ń bá ní tán tí gbogbo ẹ̀dógún máa bá wọn tó ṣíà ládùúgbò má dòńdò pé mo ti ní alájẹ lọ́jọ́ kó rìn níjòkó àjọṣe ni ìmọ̀ tẹ̀lé àwọn àfáà ìtẹ̀lẹ́ ni ọlọ́run ẹ̀sìn ni látara bẹ́ẹ̀ àwọn àrífúnà billahi nù látara jẹ́ àrífúnà billahi láti wá rí àwọn ọ̀pọ̀ wọ̀nyí iṣẹ́ téèyàn wá ṣe téèyàn fi wọ bẹ̀ èyí tó pàtàkì jù òun ní mẹ́ta tí mo fẹ́ kà yìí
ìwà òun ẹja mú torí Ọlọ́run ìmọ̀ ti pọ̀ gbogbo tí ń wí kótókótó ní lọ́dọ̀ àwọn tó mọ kí ó jù mí lọ ẹgbẹ́ tí wọ́n lè sẹ́ńjì gbogbo ẹ̀ tí wọ́n tún kó wẹ́ wọ́n tó kó ìwọ́ ìtọ́sọ tó yọ̀dá ìtọ́tọ́ dà ní àmókù lílò ibi lílò ní gbogbo à ń jẹ̀bi sí ló fi dàbẹ̀ kó owó jìnnà ọlá jìnnà iyì jìnnà kó jìnnà wàláhì ó dá mi lójú pé kó jìnnà àmọ́ ká lè dúró pé èmi ọlọ́bì kan mọ́ ọ̀dọ̀ Ọlọ́run mọ́ wa ká sì kọ́sí àwọn àfa wa ká kọ́sí àwọn bàbá wa tó a bá kò sáròyé àní jẹ́ kí bàbá ọlọ́sùn àwọn jamaasi tó ń bọ̀ ní àárọ̀ ọ̀la ká lè fẹnu ẹ̀ gúnlẹ̀. ilàlá ìbásíkọ́mù wàdà àgàìràhù. bàbá ara wà fún àkàn tí wọ́n ń takò wá lọ́nà tá a wà yìí ẹ má jẹ́ ajá fíkìrà tèmi lèmi fẹ́ mú wá yìí bó bá dọ́gba fẹ́ lòmíì. ajẹ́ Sunni ni o ajẹ́ Salafi ni gẹ́gẹ́ bí ẹ̀kọ́ táwa kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà gbogbo àwọn bàbá wa yẹn wọ́n ti gbà pé tá a fà méjì ń bá ń takora wọn àwọn méjì ò ní nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run. Ànábì ní sallallahu alaihi wasallam sayati ala nnasi ummatun yaqra'una al-Qur'ana wa yaquluna man aqra'u minna. àwọn kan bọ̀ wá ka Al-Qur'an àwọn àjọ kan bọ̀ wá wọ́n mọ̀ ka Al-Qur'an ni wọ́n mọ̀ wá sọ pé tá máa kà tó bí àwa ti ń ka yìí kò sí olúwẹ̀. wàmánì afúkọ̀ minna. kálọ̀ mọ fíkìwù tó wà kò sí olúwẹ̀. wàmánì àlàmú minna. àti mímọ̀ yìí náà kò sí olúwẹ̀ tó lè dá wa lọ́nà wọ́n bọ̀ Ànábì ń sọ fáwọn sàbí báwọn. ثم التفت النبي صلى الله عليه وسلم إلى أصحابه. Ànábì wa kọjú sáwọn sàbí pé ṣé gbọ́n tí mo rí abẹ gbọ́ nígbà tó sọ tán. فقال هل أولئك من خير. alákùn ẹ̀yin jẹ́ máa tẹ́ jòkó Ànábì wa ń bi wọn pé ǹjẹ́ àwọn tí ń sọ wípé wọ́n máa ké wọ́n mọ fíkíù wọ́n mọ sẹ̀ríà wọ́n mọ gbáhùn ulaika min khairin tí wọ́n dá sáwọn eléyìí ń dá báwọn. Ànábì wa bẹ àwọn sàbí. قالوا لا. àwọn sàbí ni àwọn èsì yẹn dáadáa wọ́n èsì yẹn dáadáa tí wọ́n fi kéwù ṣe fàárí wọn. قال أولئك منكم من هذه الأمة. Ànábì ní tọ̀ ulaika minkum àwọn ará yín náà ní min hadhihi al-umma wọ́n ń bọ̀ lẹ́yìn o wọ́n fẹ́ dé tó máa takò tó máa fi máa ṣe fàárí tó máa takòra wọn. وأولئك هم وقود النار. àtẹni ń takò yẹn àtẹni wọ́n ń takò gbìyì nínú náà àtẹni wọ́n jáwé náà fún yẹn àtẹni wọ́n já fún iná wọn gbọ́njọ́ lọ tí wọ́n bá ti jáwé náà lé ọ lọ́wọ́ ìwọ fìyẹn tají èyí tèmi fíkra tèmi nù tí wọ́n bá sọ pé wọn ọ̀dà yín wàá mọ̀ pé inú tó ní í ṣe yìí tó bá jẹ́ 10 lọ́kà fún mi 5 ó jódodo ẹnu 5 tó jódodo àlọ́ mójútó èyí tó bá lélẹ̀ kọ́ máa rán pẹ̀lú Ọlọ́run ọba tí bọ́lọ́run rí pé ó fi kún un ni ó sì ṣeéṣe kọ́ má jẹ́ tèmi má kọ́ padà di tiẹ̀ lọ́la tí ẹ bá ṣe tẹni tí wọ́n bá dì mọ́ ni Ọlọ́run yẹn jú ẹ̀ a máa ní máa dàdí nìrú níbi tí ọ̀rọ̀ dé yìí kó tó wá jẹ́ pé ìgbà àtakò lágbé láàmà búra wa láàmà ganra wa à ń padà sẹ́yìn ni ẹ wo jíìlù tí bàbá yìí lò bàbá wa tí wọ́n lọ lé yìí wọ́n rí nǹkan sí àbí wọ́n rí nǹkan sí bàbá wa ṣe Kamal wọ́n rí nǹkan sí àbí wọ́n rí nǹkan sí bàbá wa ṣe Adam wọ́n rí nǹkan sí àbí wọ́n rí nǹkan sí bàbá wa ní Salati wọ́n rí nǹkan sí bàbá wa Fágbà wọ́n rí nǹkan sí bàbá Nuru Hakim gbogbo àwọn bàbá wọn yẹn rí nǹkan sí àtàwọn tó kọ́ wọn yẹn kéwú dáadáa lé kéwúlẹ̀ àdáadáa záwí alẹ́ wọn fa wàhálà wọn fa fìtínà bí fìtínà bá lọ bá wọn lé wọn sá fún un lọ́jọ́ wọn pẹ́ láyé ẹ̀mí wọn egun gbogbo wọn ràn wọn tá à ń ṣe ìgò níjà mi ogun o kò sì ní já fẹ́ràn ara wa èèyàn sì ní lọ́dọ̀ Ọlọ́run a máa rò pa àgbàládá ń bẹ̀ ni gbogbo àfáà tó bá gbé wá sí kalẹ̀ ẹ lọ bẹ̀ tó bá sọ̀rọ̀ 10 wà láàyè rí mọ́ bẹ́ẹ̀ tí a bá ní fi rọ́kùn èyí tá a bá ti mú bẹ́ẹ̀ ká kọrí ilé èyí tí ẹ bá jẹ́ tiwa tó bá ti ń wí a'udhu billahi minash shaitani rajim la ilaha illallah astaghfirullah kò jù bẹ́ẹ̀ lọ báwọn àgbàlagbà tàná àbí ṣe tí wọ́n ṣe kọ́ ẹ wá ní wọ́n pé wọ́n tún dá wá sí ìbú kan lẹ́ni wọ́n dá wá sí ìbú kan àpẹẹrẹ àlùkìyámàdé ni kọ́mọ́ bá àsìkárù wa jẹ́ kọ́mọ́ bá ọ̀rádù wa jẹ́ kọ́mọ́ bá lásìmí wa jẹ́ kọ́mọ́ bá wàsífà wa jẹ́ kọ́mọ́ bá gbogbo ń tààrò pa bá lọ́dọ̀ Ọlọ́run
bí n ti rí nu ilallahi fasku. إلى الله باسكم ودا غيره ẹni tí ń wówó kó wá sọ́dọ̀ Ọlọ́run. وما لمره دونه ẹni tí ń wó ọmọ kó wá sọ́dọ̀ Ọlọ́run. دعيل أمر ونسكي ọ̀dọ̀ Ọlọ́run ni kó fọ̀rọ̀ sí. máa wá bọ́lọ̀ nájú máa bọ́lọ̀ ṣe fàájì. فكلنا ناء gbogbo nǹkan ni ó di rọrùn gbogbo nǹkan ni ó di pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ọ tó bá ti takú sọ́dọ̀ Ọlọ́run. ينهى عنه فلا ọmọ yẹni àání òun tọ́lọ́ ń bá lóhùn ọ̀fẹ́ fàlá tààtì yìí má ṣe. وما يرد من صالح فعملا gbogbo tọ́lọ́ ń bá lọ́ dáa kó o ṣe dákun múra sí kó o ṣe. وتقوى أفضل ما يؤتنا ìbẹ̀rù Ọlọ́run ọba lọ́ dáa kéèyàn fọkàn sí. ولا يأتي خير ما يقتري gbogbo tí ń bá ń jẹ́ oore Ọlọ́run yóò wá báyàn tó bá ti ṣe dáadáa. الأمانة من ربنا nígbà tí gbọ́ wíìdí àti gbà máa ná o. فتوبى àwa tá à ń jẹ́ sùn wíìdí ṣéwù ọlọ ṣéwù lójókòó o. amalna al-amanata. من ربنا níjọ́ àti lọ gbọ́wọ́ pé mo fẹ́ fún ẹ fún mi lọ́wọ́. káwọn bàbá wa ẹlẹ́hà ọ̀dọ̀ bàbá àgbà ní ìní wọn ti gbọ́wọ́. nígbà wọn sì gbúrò bàbá ẹlẹ́hà ní káà ní àyè. àbó bàbá bò lẹ́yìn ṣẹ̀yà àti ẹ̀hà ọkùnrin wọn bá gbà ń bẹ̀. bàbá wa ẹlẹ́hà ń gbẹ̀dẹ̀ ọ̀dọ̀ bàbá wa ẹlẹ́hà ni wọ́n ti gbọ́wọ́ ẹ̀hà ọkùnrin. bọ́lọ́pọ̀kùnrin ṣe sọ̀rọ̀ ẹ̀ di ẹlẹ́hà. wíìrì Tìjàníyà bàbá ẹlẹ́hà ọ̀dọ̀ bàbá wa àgbà ní ìní wọn ti gbọ́wọ́ kọ́dà bàbá wa Sheikh Abdulhamid àwọn ni wọ́n yàn wá sí gbẹ̀dẹ̀ gbogbo kàràkàrà gbẹ̀dẹ̀ ọ̀tẹ́ l'Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n gbé záwí lọ bẹ̀. wọ́n ti darí gbogbo ọ̀nà tẹ́ bá rìn àwọn bàbá ń bẹ ń lé gbogbo àwọn ọmọdé wọ́n bẹ ń bì Tìjàníyà láti kó láti Ìbàdàn láti gbogbo wọn tọ́jọ́ pọ́dọ̀ wa ni àwọn bàbá ní àmà fún wọn ní ẹ máa kọ́ wọn níjọ́ tá a sì wí láwà ní àwọn ìwọ̀n wá wúre fún wọn níjọ́ gbogbo kí wúdí ẹ̀ bá ké ẹ má jà á dàrú bí wọ́n bá ti ṣe ni ká ṣe kó lè rí bí ti rí. عملنا الأمانة من ربنا gbogbo àtàwọn ajágbàgbà kádàkùn àwọn bàbá wa ká má dà wọn láàmú tó láti bọ̀ tán dé gbogbo ẹni ẹ máa lọ àánú Ọlọ́run máa bá wa lọ níta bá ní a ṣe ká ṣe níta bá ní a máa ṣe ká fi rẹ̀ tọ́ra àwọn náà kú lójú ọ̀nà àwọn àgbàlagbà. عملنا الأمانة من ربنا àwọn tó bá ti sáyìn ìwé sọ́jà tí wọ́n bá ti sáyìn ìwé àwọn di sọ́jà tí wọ́n bá pèsè yẹmí Ismail left right bẹ́ẹ̀ nìkan bá gbé left síbi right kí ni wọ́n ṣe fún wọ́n sọ sẹ́wọ̀n ni tó bá tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta wọ́n yìnbọn fún ni. عملنا bí ṣe wọ̀ bá níbà tí ó yìn ó sì ní wàsálà tó ń bá ń ṣe khiyana la usula fi ya ayyuhal ladhina amanu la takhunu Allaha war rasula wa takhunu amanatikum wa antum ta'lamun. وأنتم تعلمون wọ́n fọkùn sọ wá pé àwọn gbọ́ wíìdì àwọn inú léyè sì ṣe wíìdì kí ṣekúṣe wọ́n yìí fọtí ṣe wíìdì ní àyè wọ́n yìí fògùrọ̀ ṣe wíìdì wọ́n yìí fi sìnà ṣe wíìdì wọ́n yìí fi sìnà ṣe mọ̀lúdì wọ́n yìí dájọ́ mọ̀lúdì kọ́mọkẹ́kọ́mọ rẹ̀ kíbà káàkiri. bí wọ́n bá fẹ́ ṣe wíìdì tọ́lọ́ǹtà nẹ́bí Muhammad alhamdulillah fati àtàmálẹ̀ fún wọn ó ti tó kọ́ra àwọn èyí fún yẹn ń kún mọ́ àwọn èyí fún yẹn lọ́pàkọ́pà tí èèyàn máa yí lérí tí ọmọ gbọ́ pẹ́ nìkan yí lérí inú léyìí. عملنا الأمانة من ربنا فتوبى لكل امرئ لم يهن فتوبى لكل امرئ لم يخن. gbogbo bí kálukú wa bá bìlọ́ǹgì sí láàfáà wa nílé kéwú wa níbikíbi ẹ ṣe iṣẹ́ ìtorí tọ́lọ́hún ẹ ṣe nítorí ànábì bàbá kéwú ká ké torí Ọlọ́hun bàbá sílọ́hún ká sì nítorí Ọlọ́hun bí kéwú ọba ṣe ké mọ́ ká lọ ṣiṣẹ́ míì ká má bàjẹ́ fáwọn tó fẹ́ ké bí já àfọ ọba wúlò tó ọba lè já àfọ àtàrà mọ́ wọn sọ níjọ́ kan ní ilé Sọlágbẹrú mo ní àwọn méje lọ́lọ́run pín ayé fún kálukú ló sì ní kíláàsì tiẹ̀ a sì lè ṣe tán a ṣe débi kan ládàálẹ̀ lálọ́ àwọn màláíkà odidi ni wọ́n àwọn ànábì ó di méjì àwọn wòlíì ó di mẹ́ta àwọn àjẹ́ kẹsẹ́ ni wọ́n pè tí è jẹ́ a máa ń jẹ́ jura wa lọ ó di mẹ́rin àwọn àlìjànú ó di márùn àwọn ológun ó di mẹ́fà àwọn lọ́balọ́ba àti ìjọba àtọba ọ̀kan náà ni wọ́n di méje tọ̀ nínú wọn náà làwọn olówó
àwọn yìí kálukú ló ní kíláàsì tiẹ̀ báwọn agbára ológun bá ń sógun àjẹ́ sùn sẹ́yìn ológun gidi la wí o bí àwọn àjẹ́ bá dé pẹ̀lú agbára tiwọn àtàwọn èmèrè kálukú sùn sẹ́yìn tọ́ báwọn ìjọba bá dé tọ́ba kan sọ́jà àtọlọ́pàá àáfà àti ológun àtàjẹ́ kálukú kò lé ní tí a máa ń gbọ́ gírì gbìí tí ìbọn bá ń dún bá àfà bá wá tà àfà tí èdè pọ́ lọ lẹ̀ mọ́ ibì kan wàláhì wọ́n sùn sẹ́yìn fún bí ọlọ́run ṣé ọ̀sán àfà láyé mọ́ ni wọ́n yẹ pé àwọn àfà bá kù wọ́n fi ọlá wọn tọrọ tí ń bẹ́ńlẹ̀ yìí ìfẹ́ súnmẹ́nìkan àfiwọ́ ọlọ́run àmọ́ yóò ti dúró pé báyìí là ní ikú bá dé bálásàrì ní déédéé ni bówó bá dé déédéé bí ò bá sókó sí náà láfi lò déédéé ni so ìtàwọn àfáà nìyẹn májẹ̀mú tí wọ́n nu àfáà tí ń bẹ̀rù òṣì tí ń bẹ̀rù àjẹ́ tí ń bẹ̀rù oṣó kí sàfáà wọn à lè pé láàfáà kọ dáhùn ó yẹ ká mọ̀ pé ìjà àfáà ọ̀nà bẹ̀lá àjòkó lọ́dọ̀ wọn yìí bàbá fẹ́ sàfáà tá a fẹ́ kọ́ parẹ́ o àfi ká mọ̀ ní ti ní àmánà tàmí ربنا فتوبى لكل امرئ لم يكن سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله àwọn sọ́ọ̀sì mú mi ní wá ń jókòó ẹ dákun ẹ gbọ́dọ̀ tí dìde ńgbà tí ṣe wò tí dìde. wọ́n ní ká má ti dìde ká dákun farabalẹ̀. àrò òfin tá ń dàrú náà nù. àrò òfin tá ń dàrú náà nù. la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi ẹ dákun ẹ jẹ́ ká kí ṣe owó bọ́n aládùá àwọn ọlọ́gbọ́n tí ẹ kí ẹnì kankan mo kí àfa wa lẹ́yìn láti ọlọ́mdá àti àwọn bàbá wa Sheikh Abdul Mumin bàbá wa Sheikh Abubakar gbogbo ẹ̀yà àgbààgbà ni mo kí bàbá wa Sheikh Abdul Salami ní Ayẹ̀nà mo kí yín o àwọn bàbá wa ẹlẹ́hàá ni wọ́n jòkó lẹ́yìn yìí mo kí yín o mo wá fi dú omi yìí mo fi kí àfa ìmáàmù ìkónù ìdẹ́kun orí ọfà àríwá ní màrìkàsí àmàlẹ́kọ̀ọ́ àdúrà yín lọ́gbàdé bẹ́ẹ̀ bàbá ọmọ yín ọlọ́run sàlékún sọ wọ́n wá kí gbogbo ilé ẹ̀yìn àfáwà bàbá ń ta àfáà sọ̀hún gbogbo yín mo kí àfáwà ọ̀dọ́wọ́ yín o ẹ̀yìn lójú bàbá o ọ̀dọ́wọ́ yín o agbárígì ló mọ̀ èèyàn gbọ́dọ̀ kí ń yẹ bẹ́ẹ̀ agbárígì ló mọ̀ èèyàn gbọ́dọ̀ mọ́ kí wọn àwọn bàbá dànù ilé ò ní dàrú ọ̀nà ò ní dàrú àti gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ jẹ́ ọwọ́ ọ̀tún bàbá wíwé ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ báyìí ó dìgbà wọn ká tó mọ ẹni tó dúró Sheikh Adam akínyìn púpọ̀ o ọ̀kan kan bẹ mọ́ fẹ́ kẹ́ kán mọ́ sí tí ẹni ọlọ́run bá gbéṣẹ̀ bẹ̀ láti mẹni tí ó dúró àtẹni tí ò ní dúró ẹ dákun àwa tí dúró wá bá wọn 100 tẹ́lẹ̀ ẹ jẹ́ ká tún sọ ọ́ di 200 lọ́dọ̀ bàbá yìí kán mọ́ sí alhamdulillah wọn à lówó àwa láti bówó ṣe dé tá ní bá wọn ló kọjẹ́ gbogbo ohun tí wọ́n bá nídìí ẹjẹ́ ṣe fọ́lọ́run ọlọ́run sì tiwa náà fún wa ọlọ́nà Muhammad anakumullah. as-salatu ala nabi al-karim. sallallahu alayhi wa sallam. ẹ dákun jama ká sọ pé alhamdulillahi rabbil alamin. 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 a dúpẹ́ fún àwọn àlùfáà wa. alhamdulillah. ní ọpẹ́ gidigidi. jama wa bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ á ti wo nbo ní àfáà yìí ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí ló sọ̀rọ̀ lélẹ́rí kí la fẹ́ rí ní àwọn àǹfààní níbi àwọn ọ̀rọ̀ wọ̀nyí látàrí àwọn máa rí alimu rabbani nínú wọn a sì rí ẹni tó ṣe pé ó wà bẹ́ẹ̀ nínú wọn. mo fura sí wáàsí mẹ́rin ẹ̀kọ́ sì pa mí fún mẹ́rin ni pé yes àwọn ẹni ọlọ́run ni. Allahu akbar. ẹ wọ afáàyè tí wọ́n bá wa sọ̀rọ̀ Sheikh Daud ẹni ọlọ́run ni. damallahu ayatahu. láti lẹ̀ bẹ́ẹ̀ ni bàbá yìí sì ti ń bá bọ̀. Allahu akbar. kò sí rèé lọ́dọ̀ wọn kò sí àìkánikọ́ lọ́dọ̀ wọn kò sọ̀rọ̀ fẹ́nu níbẹ̀ kò sọ̀rọ̀ èṣù níbẹ̀ wọ́n ń ṣe tasjíù fún gbogbo wa nípa kíni ọ̀la wa ńbọ̀ládé ńgbà tá ń bọ̀ látàná
kí ló kù tá a tún ṣe nínú ọ̀rọ̀ wa Allahu akbar. ọ̀dà tó tiẹ̀ jẹ́ pé yìí gan-an la fi ṣe hẹ́ǹdì gbogbo wá sí Allah. torí ẹni ọ̀dà ni ọ̀tọ́ kéèyàn owó kan yìí Alhamdulillah. tó ń bá ń wòran ẹni ọ̀tọ́ kó wò kan yìí ẹni ọ̀dà lọ́tọ́ kéèyàn owó kan yìí. Allah. gbogbo àràfin kọ̀ọ̀kan tá a fa ń sọ èwo ni ò sí àǹfààní bẹ́ẹ̀ èwo ni ò sì túni láà èèyàn mà pé àṣẹ mà ń bẹ àṣejẹ ni ọlọ́run bẹ tá n bá ń gbọ́ alimu rabbani bá a fa ṣe ṣe yìí ni wọ́n fi ń jẹ́ alimu rabbani. Allahu akbar. wọn ò tán adúpẹ́ Alhamdulillah. àṣebí kò ní í sí ma pé alimu ṣètánì làṣẹbọ́pọ̀ láyé ọlọ́run tó sẹ́rù àwọn àfa wa yìí kù ọlọ́run dákun má jẹ́ wọn tán o. Amiina. ọlọ́run dákun má jẹ́ wọn tán o. Amiin. ọlọ́run nàbí sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. adúpẹ́ fún wọn fún ìdìde Alhamdulillah. adúpẹ́ fún wọn ọ̀dẹ̀lẹ́kẹ̀ tí wọ́n ti rán yẹn wá wọ́n tún ti wá wọ́n ti wá sojúṣe gẹ́gẹ́ bí àwọn ẹlẹgbẹ́ tí wọ́n ti wá bẹ́ẹ̀ èyí tó wá jẹ́ hapò tiwọn náà ni wọ́n tún wá ṣe fún wa yìí ọlọ́mọṣàbà san wọ́n lẹ́san dáadáa. Amiin. àwa dájú kọ gbogbo àwa jàmá tó jẹ́ pé àtàárọ̀ àtọ̀sán àtalẹ́ láti bí ìjàrún àṣẹ lásán o kò jẹ́ sísòfò àfi tó wá jẹ́ pẹ̀mí rẹ̀ tí ń ṣiṣẹ́ òun wọ́n ọmọ kó ń lè ṣiṣẹ́ ni. Allahu akbar. ọlọ́run dákun mọ́sàbà san gbogbo àwọn àfáà náà lẹ́san dáadáa. Amiin. ọlọ́run nàbí sallallahu alaihi wa sallam Sallallahu alayhi wa sallam. ọlọ́run al-Qur'an al-Karim. Amiin. kádàkùn kápánu pọ̀ báyìí ká sọ pé a'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم. bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم. allahumma اللهم ya mawla al-mawali يا مولى الموالي ya khayran nasirin يا خير الناصرين ya arhamar rahimin يا أرحم الراحمين ya rabbal alamin. يا رب العالمين. nẹ́sẹ̀jú kan kádàkùn kádàkẹ́ bígbà tí ò séyàn ní kọ́ wá dà níyàn tó ń fẹ́. suratul fatiha. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على محمد الفاتح لما أغلق والآتم لما سبقنا زريلاكي ولا أدي إلى صراطك المستقيم وعلى هدي أباكادري وبكدار لازم سبحان ربك بالعزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. afọwọ́láyà adúpẹ́ fún yín púpọ̀ الحمد ẹ bá لله. bùn